iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàfihàn àwọn géńdé mẹ́fà kan tí wọ́n fẹ̀sùn kàn pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ayé àti ẹ̀yẹ ni wọ́n. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí sọ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹrin ọdún yìí lólú iléeṣẹ́ wọn tó wà léléwé ẹran Abẹ́òkúta níbi tí àfihàn náà ti wáyé pé àwọn olùgbé àdúgbò Ṣóyọyè Síràndà ni wọ́n ké gbàjarè sáwọn lórí aago pé àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún kò jẹ́ káwọn nífọ̀kànbalẹ̀ rárá bí wọ́n ṣe ń jalè ni wọ́n ń bá ara wọn jà tí wọ́n sì ń dúnkòokò máwọn aráàlú nígbà tí kálukú bá ń darí ti ibi iṣẹ́ bọ̀. wọ́n láwọn ọlọ́pàá pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò so-safe ni wọ́n lọ sádùúgbò náà lẹ́yẹ òsọkà ọwọ́ ba ọ̀kan nínú wọn èyí ló sì ṣàtọ̀nà bí wọ́n ṣe rí àwọn 5 míì mú pẹ̀lú àwọn nǹkan ìjà olóró tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ bíi àdá 4 àáké oríṣiríṣi àti sísọ́ọ̀sì tí wọ́n láwọn fi ń jà. nígbà tí aláròyé bá àwọn afurasí mẹ́fẹ̀ẹ̀fà sọ̀rọ̀ èyí làlàyé tí Victor Emmanuel, Samuel Ojeka, Olúmídé Abdullahi, Olúwaṣẹ́gun Gabriel, Isiaka Jimoh àti Rasheed Adisa ṣe nípa ìṣẹ̀lẹ̀ náà. Ojeka Samuel, ọmọ Benue Randa ń gbé. Randa Abẹ́òkúta. Bẹ́ẹ̀ni, ẹni tó fà kó bá fún mi lọ́wọ́ rẹ̀. Inú àdúgbò náà láti mọ̀ wá. Ọ̀rẹ́ àdúgbò. Ẹ̀lẹ́jọ́ wà nínú ẹgbẹ́ kan náà kò ṣe sọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. A ti tó bí ọdún mélòó tẹ́yìn tí ń ṣe ẹgbẹ́ yẹn? Yẹ́ iná mi ṣe ṣe. Yẹ́ ìlú ṣe ṣe. Yẹ́ yìí ní 2023 tàwa. Yẹ́ iná náà dẹ́kun bá January mo ṣe. Ta ló mú ẹ wọ̀? Ẹni tó mú ẹ ti kú. Tẹ́ bá wọn lọ ọkàn mo ṣe nítorí pé mo ṣe wọ ni mi ò bá wọn lọ egbì kankan. Tipátipá ni wọ́n tán mi lọ ni bí ọkọ̀ bí alẹ́ ni alẹ́ lọ gbé mi lọ bẹ̀ orí ọ̀kadà rẹ̀ gbé mi lọ nítorí àkọsí yẹn ìgbà tó dẹ́ sọ fún mi ó sọ pé kájọ lọ sí birthday party ni ọ̀dọ̀ girlfriend tòun ìgbà tí ó dẹ̀ máa bá mi sọ pé mi ò lọ pé mo ṣáà ní pé ó ní pé kí n lọ lé kí n lọ change ó ní pé kò need pé aṣọ tí mo ṣe wọ̀ yẹn ṣì wà okay pé kájọ sáré ṣeré lọ pé àní pẹ́ àti máa gbé mi sórí ọ̀kadà àwọn méjì wọlé sí mi lẹ́yìn. ó mọ̀ wọ́n. òun nìkan ni mo mọ̀ mi mẹ́ni kejì yẹn. bàtà méjì wọlé sí wọlé ìwọ́de ṣe bèrè pé ẹ̀gbọ́n kí ló ṣe là ń wọlé lé lẹ́yìn ẹ̀. ó ní pọ̀ rẹ̀ tòun ní pé àjọ fẹ́ ṣeré dé bẹ́ẹ̀dì yẹn náà nìkan tó sọ fún mi nìyẹn. bàtà dẹ̀ máa débẹ̀ gbogbo ọ̀nà ibi tó ń ṣàn gbé mi wọ̀ mi ò mọ̀ ọ̀nà ibẹ̀ nítorí pé ilẹ̀ ti ṣú inú gbólọ́dẹ̀ gbé mi wọ̀ àti bẹ́ẹ̀ ni ìgbà tá a dẹ̀ máa débẹ̀ ìgbà tí wọ́n jáde ń bẹ̀ kí ló dé tí wọ́n lọ sọ fún ọlọ́pàá tí iléeṣẹ́ ọlọ́pàá tó súnmọ́ ìgbẹ̀bí tó wà tó kí lóòótọ́ ni wọ́n náà fẹ́ ṣe. ẹ̀rù ń bá mi ní nítorí sọ fún mi pé àwọn máa pa mi tí bá sọ fẹ́ níwọ̀ ẹ̀rù ń bá mi. kí ló fẹ́ kíjọba ṣe báyìí. àkọ́ṣà ni nǹkan ṣojú àánú ọ̀run nǹkan jọ lórí mi ò mọ́wọ́ mi ò mẹ̀sẹ̀ àkóbádà bá ní ẹ̀rù ló ń bá mi àyà mi ló ń jà nítorí wọ́n ní pé wọ́n máa pa mi. àkọ́ máa tẹ̀lé wọn ọ̀rọ̀ kọ́rọ̀ tó bá níwọ̀n fẹ́ pé kọ́ mú un lọ sí birthday party kó má tẹ̀lé wọn. orúkọ mi ni Abdullahi Olúmídé àkóbádà bá ní olóògbémídé ìbàyí Emmanuel Victor òun ló ń ṣiṣẹ́ ní Christian University bọ̀ iṣẹ́ tí mo kọ́kọ́ mọ̀ sí iṣẹ́ charging ni mo mọ̀ sí àwọn tó máa ń charge fóònù yẹn ibi tí mo ti mọ̀ nìyẹn o a máa ń lọ bẹ̀ máa lọ ń charge fóònù ní ọ̀dọ̀ ẹni bọ̀ later mo kọ̀ wípé kò ṣiṣẹ́ charging yẹn mọ́ mi mọ̀ pé ó ti ń bá Christian University ṣiṣẹ́ ok mi wà mọ̀ ó lọ bá ìyàwó Bọ́lá Jíbọ́lá lọ clean ilé ní ìtọ̀ bóyá bẹ́ẹ̀ ló ibẹ̀ ló ti rí ọta àbọn 4 ní ibẹ̀ wọ́n dẹ̀ ti mú àwọn so-safe ti mú àwọn mi ò tẹ́ mọ̀ pọ́n ti mú gbà pé mi àti àkọ́wà máa jọ rìn nínú àdúgbò lẹ́yìn kákọ́ ìwà kí n lọ chájì fóònù ọ̀dọ̀ ẹni lóòótọ́ ẹgbẹ́ ló pawápọ̀ àyọ̀ṣẹ́gbẹ́ kan náà ni so ó dẹ̀ di òwúrọ̀ yẹn náà di 27 February mọ̀ọ́júmọ́ 28 mo kọ̀ wà nínú ilé nìkan bíi tó 4 lóru mo kọ̀ tán kọ́ wà jálẹ̀kùn tán bọ́ọ̀sì nínú ilé bàbá yín wọlé lẹ́yìn mo bá dẹ̀ pa wọn so-safe ni wọ́n dẹ̀ ṣe mú mi báyọ̀ kí ni mo ṣe o kí nìkan tí mo ṣe nǹkan kan wá ní ìdá pé tí bá yẹ dé ọ́fíìsì àwọn máa mọ̀ nǹkan tí mo ṣe òkè sọ́dílì wọ́n dẹ̀ kó mi dé ọ́fíìsì wọn ìgbà wọn dẹ̀ máa tí mo padà rí Emmanuel Victor máa pè kí ló lọ ṣe tí wọ́n fi mímí náà dé ìbáyìí wọ́n ṣàṣẹ pé lọ kó ọta àbọn ni ọta àbọn kẹ̀ èmi ò mọ ọkọ nípa ọta àbọn tí ó lọ kó yìí o bóyá ibi tí wọ́n ti ń nà tó ti tọ́ṣù ẹ̀ dáadáa lọ́la pé ẹgbẹ́ kan náà ti àjọṣe náà wọ́n fi ní kó mẹ́ńṣọ́ àwọn tí ó mọ̀ nínú àdúgbò tó ń jọ ṣe ẹgbẹ́ kan náà ló fi wá mẹ́ńṣọ́ àwa 5 tájọ wà nínú àdúgbò ohun tó fà á nìyẹn ohun tí mo fi dé ìbà nìyẹn ìwọ èmi àti ẹ̀ àwògbọ́ àjọ lọ operation kankan lẹ́yìn kí n kàn lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ tó ti ń chájì
kí n kàn mú fóònù fún kí n charge fóònù kí n dẹ̀ get out kó bẹ̀. Kọ́ ló ń ṣàánúyàn ni kò sàǹfààní kankan bẹ̀ kọ́ ló ń kó mi yọ ní gbogbo èyí tí mo kó wa mi sí. Ohun tó mi fẹ́ sọ nípa tó wà níbà nípa ẹgbẹ́ òkùnkùn ju wípé gbogbo àwọn ọ̀dọ́ tó kù tán bá tí ì ṣe kọ́ máa ṣe àtàwọn ọ̀dọ́ tó kù jẹ́ pé tí àwọn ẹ̀gbọ́n àdúgbò tó bá rí pé bóyá pé wọ́n ti ń fáwọn mọ́ra wọ́n ti ń tọ́ wọn gbogbo ẹ̀tàn tó fẹ́ tọ́ wọn yẹn wọ́n fẹ́ lọ ṣe wọ́n sì nǹkan tí kò dáa ni o kò wé mí náà kí n ṣẹgbẹ́ o àwọn ẹ̀gbọ́n olórí burúkú àdúgbò àwọn náà fà o kíjọba kan jọ̀ nítorí Ọlọ́run kan ṣíjú àánú ẹ̀ kan ṣì wò mí ni o. ẹ wò tíjọba bá lè ṣíjú àánú ẹ̀ wò mí mi gan fẹ́ gbaṣẹ́ ìjọba ni èmi gan fẹ́ bọ́ nínú pátápátá mo fẹ́ gbaṣẹ́ ìjọba lẹ́sẹ̀kẹsẹ̀ á lè mọ̀ pé mo ti jáwọ́ pátápátá. Àdìsá rọ̀ṣì ọmọ ìgbòho ìwà randa. Ẹ̀gbọ́n yìí náà ni ibi tó ti ń ṣiṣẹ́ lọ ti lọ kó cartridge ń bẹ̀ nígbà tó dẹ̀ mú ẹ̀gbọ́n yìí àwọn lọ́wọ́ wa ń dárúkọ wa pé àwọn tájọ ẹ̀gbọ́n Samuel yìí ẹ̀gbọ́n Emmanuel yìí àwọn lọ́mú gbọ́n kó cartridge nígbà táwọn yẹn wá tọ́ṣọ wọn dáadáa bóyá àwọn yẹn wá tọ́ṣọ wọn wá béèrè lọ́wọ́ wọn pé ẹgbẹ́ ò lè ṣe wọ́n wá sọ fún wọn pé ẹgbẹ́ ayé làwọn ṣe wọ́n wá ń béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé lọ́dọ̀ àwọn ṣoṣo fún yẹn wọ́n béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ pé àwọn òwúlẹ̀ mọ̀ tó ṣe ayé tẹ̀ mọ̀ ládùúgbò yín kó tó fi kà wá nìyẹn mi mọ̀ kankan mi ti ẹ̀ mi ṣe wà mo ṣe ṣe ní last year December yẹn ni. December 20 kini. 2022. Fashion designer ní mi iṣẹ́ ni. Ta ló mú ẹ wọ bẹ̀ gangan? Ẹ̀gbọ́n Sunday kan lọ kú randa yẹn. Ẹ̀gbọ́n Sunday randa ṣé ẹ ṣì wà randa báyìí? Ẹ̀gbọ́n yẹn ti kán tí. Ṣé òun náà ni ó máa wọn náà wọ̀? Ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Sickness. Tó bá wọn wọ̀ ti pẹ́ tó mú ọ náà wọ̀ ti sí kò tù. Sickness ìbọn ní fàyà wọ̀ sickness rẹ̀. Kí ló wá fẹ́ kíjọba ṣe fún ẹ báyìí? Kíjọba ṣàánú mi lọ́lá ìmọ̀dí kó ṣàánú mi kó tiẹ̀ wo àìmọ̀dí ààyè kó tiẹ̀ wò mọ́ àmì kan wò mọ́ alára kó jọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.